ilaykum ọkùnrin kan bẹ ó ní owó zumali ó gbé lọ́wọ́ tọ́málẹ́yàn ní owó olówó olọ́lá ó ní káàkiri àgbáláyé ọkùnrin tá wí kò wá níyàwó kò sì bímọ ó sì kọ́ ilé láwọn ilé tó ṣe wípé àwòsífìlà ní ọkùnrin tá wí kò wá gbójúlé kìíní kan tó ju Ọlọ́hun Ọba lọ kò sì níyàwó kò bímọ kò lẹ́bí kò lára kò lẹ́nì kankan ọkàn dáwà náà ni ó sì ní àwọn ọmọ ẹṣẹ́ lóríṣiríṣi ó wá kù díẹ̀ tí ó kù ọkùnrin tá wí àárẹ̀ ńláńlá kan dé nígbàtà àárẹ̀ yẹn dé ń pọ̀ kàkà kó fẹ́ kú ó wá wò pé kí lòun ó ṣe òun ni ó níyàwó yìí ni ó bímọ yìí ni ó lẹ́nìkan yìí ó wá ní ẹ bá ń mú àwọn bíi mẹ́rin nínú pálásì òun tóun mọ̀ pé wọ́n wúlò fóun jù ẹ bá ń kó àwọn mẹ́rin wá tóun ti mọ̀ pé àsìkò tóun fẹ́ kú ti dé ó wá ní kún envelope owó tó tó owó ó dì lọ́yọ̀ kọ̀ọ̀kan fáwọn mẹ́rin tó fẹ́ràn jù nínú ilé ó sì fi Al-Qur'ani kọ̀ọ̀kan sẹ́gbẹ̀ owó yẹn Mawlana Sheikh Qasim ó wá pè ẹni àkọ́kọ́ nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ òun jẹ́ gateman ó ní Al-Qur'ani ní owó rẹ̀ mú kàn nínú méjèèjì gateman wá ronú pé Ọlọ́run má jẹ́ kó wọ́n sílẹ̀kùn kú láyé ọ̀gá mi Kùránì tẹni mú tẹ gbéṣẹ́gbẹ̀ envelope yìí ìmọ̀ tí bẹ́bẹ̀ ìmọ́ka ìlọlé kéhù gbogbo ẹni tí ó bá ti gbà fọ́lọ́hun tí ó bá gbà fọ́lọ́hun ní máa ṣe nǹkan tó bá rò pé ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ni ó tọ̀ wọ́n padà dàmú kú ni ló bá gbé envelope Ọlọ́run ò máa tó wọn fi Kùránì ṣe ẹni ilé ẹni kejì kó máa bọ̀ wá ó jẹ́ kúkú rẹ̀ tí dáná fún ẹ dákun ẹni tí ń hàn kan ìyẹn kóhun náà gbọ́ wá sí láàrin ìṣẹ́jú márùn-ún kéèsè tó pọ̀ ẹjọ́ torí ta Nábì Muhammad afa Nábì Muhammad bẹ̀yìn ẹ̀yọ̀ bọ́ Nábì mọ́ láàrin ìṣẹ́jú márùn-ún ni ẹjọ́ kúkù náà dé wọ́n gbé envelope ńlá kalẹ̀ àti Al-Qur'ani bí wọ́n ti gbé kalẹ̀ kúkù náà ní envelope yìí owó púpọ̀ bó sì ti wú yìí kìí ṣe náírà gan ní mbẹ̀mbẹ̀ dọ́là ní kò sí tó wọ́n fi Kùránì ṣe lẹ́nu tí ẹ̀ ìwọ́n tí wọ́n ké Fátíà fún ọ̀tọ̀ ní kí ni Fátíà ò ṣe nínú ìgbésí ayé rẹ̀ padà dàrú tányányán náà ni ọ̀dá nǹkan kan mà òun náà gbé owó gbé envelope yẹn òun náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan inú tí ẹ̀ náà dùn ẹnìkẹta dé nígbàtẹ́nìkẹta dé
wọ́n gbé envelope tí ẹ̀ náà kalẹ̀ wọ́n sì gbé alùkùránì sí lẹ́gbẹ̀ẹ́ òun jẹ́ni tí máa fọṣọ ọ̀gá wọn wọ́ṣmánù rẹ̀ nù ní wọ́n ní kùránì ní owó rẹ̀ wọ́n náà mú kan wọ́n náà lẹ́sẹ̀ òkànsìn wọ́n ní kóhun náà mú kan òun náà rí pé gbogbo àwọn àyókù náà wọ́n ti mú envelope yìí àmàtúmọ̀ tí ọ̀gá wá fi ní ká máa gbé envelope ẹjọ́ bó ti wá ẹ̀dàkùn ẹjọ́ bó ti wá àmàtúmọ̀ rẹ̀ ẹjọ́ bó ànábì mọ́ ní tẹ́ẹ̀bá ti yóò bó ànábì ní sọ̀tọ̀ náà mọ́ òun náà ta envelope òun náà ta kán òun náà gbé lẹ̀ ó di mẹ́ta bàbá ó wá kú ọ̀yọ̀ kan lẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin ta ní òbímọ tí ó lẹ́ni nǹkan àfọlọ́hun yìí ń wo gbogbo wọn báyìí ó wá kú ọmọ kékeré inú wọn tó ń ṣe pé òun máa nu táìsì òun máa nu lẹ́lẹ̀ gbogbo inú lé ní cleaner ni kódà òun tún fẹ́ ta òsì ju àwọn ìyókù rẹ̀ lọ tí wọ́n ti gbé owó lọ envelope ní kùránì ní ọya gbé kan ló wá wò pé òun ọmọ tí ń bẹ nínú envelope àmọ́ àwọn tó bí ọmọ èyí ti fi alùkùránì kọ láti kékeré wọ́n sì jẹ́ òye pé áyà kan nínú alùkùránì kò sí tí ó lè sọ̀yàn dà láyé la fakhra ba'dahum lòun bá gbé alùkùránì jẹ́ ẹ̀dàkùn ẹ̀bà nǹkan sára sọ́lọ́wọ́ ẹjọ́ bó ti gbé alùkùránì yẹn ní bàbá olówó yìí ló bá dẹ̀rí kòdó ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún ó ní ẹ̀wù ọlọ́run ọba tó tóbi ó ní kùránì tí wọ́n gbé yìí ọyá sí ó ṣeun bọ́mà èyí ti sí alùkùránì yẹn ló bá rí envelope kan nínú alùkùránì òun pẹ̀lẹ́bẹ ọwọ́ ọ̀gá àṣẹ tí ń bẹ nínú envelope ní gbogbo tí ń jẹ́ wíìlì ilé àti gbogbo tí ń jẹ́ wíìlì gbogbo tọkùnrin yìí níláyé kọ́mpìnì rẹ̀ gbogbo nǹkan rẹ̀ mọ́tò rẹ̀ iyì rẹ̀ ipò rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ní bẹ́nu lẹ́tà yìí gbọ́nà tóbi mọ́ tànálùlé zàmẹ́ sàádàtúnà mìnàlì kùránì jàmùwàn tànálùlé zàmẹ́ rọ̀bìl kàrímì àti gbogbo ń dáwí ní mẹ́mẹ́ ọkùnrin yìí wá ní òun wá ti rí tó ń wá báyìí kùránì ni wọ́n náwọ́ mú kùránì yìí sì ti dorí ire fún ọ báyìí kùránì yìí dọ́lá fún ọ ó di iyì fún ọ ó di gbogbo nǹkan fún ọ gbogbo ogún ohun tó ń kójọ látijọ́ tó ń ti délé ayé tó ń bímọ tó ń ní gangan ó di tiẹ̀ látòní ẹlẹ́kùn ẹgbẹ́ ọlọ́run tóbi wàláhì ẹgbẹ́ ọlọ́run tóbi dáadáa ṣé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ débẹ̀ ṣé wọ́n lè gbé kùránì àtọwọ́ síwájú tí ẹ kò náwọ́ mú kùránì ọyẹ náwọ́ ọba ìpé owó àti kùránì ní ilẹ̀fẹ́ ọya